Grandọ̀sà ó ti á sú mi báyìí látọ̀rọ̀ ìyá tí ń rìn kiri inú igbó. Rafa ẹ máa lẹ́mu mọ́ra ṣebí nítorí ká lè tètè dé Canada ṣebí nítorí rẹ̀ náà ni mo ṣe wí ká gba subscribe. Èlé mọ́ àmú mọ́ra pa àmọ́ báyìí bẹ́ẹ̀ bá ṣe èèyàn pàtàkì yóò sọjọ́ ìbí ní èní Ọláwálé Badmus aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Raw Global Resources Limited olówó orí Maria Ọláwálé aya alálùbáríkànù lágbára Ọlọ́run èso nípo náà fẹ́ràn méjèèjì. Bàbá Samuel bàbá Blessing Ayọ̀mídé bàbá Olúwatósìn èèyàn Yusuf Ọlátúnjí Awódùnní ìmọ̀lẹ̀ ọ̀rẹ́ ni wọ́n lágbára Ọlọ́run ní ìràpẹ́ kóra wọn aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Fabas Petroleum Nigeria Limited. Yaba sì dé Canada àti mẹ́sẹ̀ kan yà lọ́dọ̀ King Tèmítọ́pẹ́ Àkànó èyìnbó onímọ́tò ní Texas torí mo mọ̀ wí 5 and 6 ní wọn méjèèjì. Rafa yẹsọ náà tó ẹjọ́ ká mọ̀ lọ bó. Ọkùnrin ẹjọ́ má bínú ẹjọ́ akànrìn kiri inú igbó látòrọ̀ ni ẹjọ́ bó tẹ̀ lára ìlú bó tẹ̀ lára Kogi lẹ́wà bàbá. Kogi state Kwara láti rà sí lọ sí Èkó abẹ́lẹ̀ wọ mọ́tò Canada ni wọ́n ti lọ wí ká gba sọ́tọ́ọ̀tì o. Ó ti yé mi jẹ́ ọmọ ọlọ́jọ́ òbí. Àló ọmọ ọlọ́jọ́ òbí òpó múlẹ́rọ̀ mo jẹ́ àlè kan òpóró sọ òpó gbàjá òpó kan dúdú lójú ogun gègé tàbí dùn aṣọ lè dìde ènìyàn ìbá bọ́ sọ sílẹ̀ bá rí bí ọ̀bọ ọ̀pọ̀ ni ìbá jọ̀nà kí àbá rí ara ẹlòmíì bá ta kókó tàbí èyí ìyára rẹ so gbọ́dìgbọ́dì ọmọ òpó yìí bá gbọ́ràn ẹ kọjú rẹ sórùn bí ìbá ti gbọ́ràn ẹ kọjú rẹ síná bí ìbá ti gbọ́ràn ẹran lọ sójú ogun bó bá lè dé kí dé ẹ̀yin lọ́ọ́ máa rógun mọ́sá agbọ́ yáyá mọ́ yá happy birthday to you ìgbọ́dún ọdún kan ni ẹ̀mí èsè púpọ̀ nínú ayé ọmọ rìn ọ̀ọ́ni kọsẹ̀ ọ̀ọ́ni níkú aya ọ̀ọ́ni wọ́n gbọ́mọ sí lágbára Ọlọ́run iṣẹ́ ẹ̀ nídìí ṣe níṣẹ́ ọ̀ọ́ni ya wèrè ọ̀ wúlò kọ ẹbí ọ̀ ti wúlò kọ rẹ̀ ọ̀ wúlò kẹrìndínlẹ́dẹ̀ èlé gbàdúrà kọ́ tán ọlọ́yà bá mi gbàdúrà kọ́ àníkún ore àìkú àlùbáríkà yìí ṣe bá lè ọ̀rọ̀ àmọ̀ wí ká sí Canada mọ̀ ni wí ká ṣe surprise kù ọ́ ṣùgbọ́n surprise ti yíwọ́ báyìí. Rafa surprise ti yíwọ́ ẹjọ́ ká tẹ̀síwájú. Bóyá kọ́ lè represent mi.